ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn mọ́gàjí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ alága àwọn mọ́gàjí kan tí wọ́n ń pera wọn ní authentic mọ́gàjí forum ní ìlú ìbàdàn, èèyàn mọ́gàjí wálé ládọjà tó sọ ó mà ti di ọ̀rọ̀ ńlá nílùú ìbàdàn tó sì jẹ́ pé wọ́n ti ń fún ọkùnrin náà wọ́n ti ń fún un léṣe gidigidi báyìí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni ó sọ? Ọ̀rọ̀ tí wọ́n ló fẹ́ fi dá wàhálà sílẹ̀ láàrin kábíyèsí olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn moshood balógun àti gómìnà ṣèyí mákindé ìní ọ̀rọ̀ náà o. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti wí pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní olúbàdàn ó fi ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá alhaji dáúdù mákàjúọlá ẹni tó pèèyàn mọ̀ sí dídàmàk inú fi jẹ́ oyè ààrẹ ìlú ìbàdàn tí ẹ bá sì gbàgbé gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóògbé isiaka abiola jimobi ìní ó joyè ààrẹ ìlú ìbàdàn tí ìyàwó ẹ̀ arábìnrin florence ajímọ̀bí tó náà joyè yẹ̀yẹ́ ààrẹ ìlú ìbàdàn, ṣùgbọ́n lẹ́yìn ikú ajímọ̀bí tí ipò náà ti ṣòfò ìní àwọn ìgbìmọ̀ olúbàdàn náà foríkorí ìpìtà làwọn lè fún ní ipò náà tí wọ́n sì ní dídàmàk tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá ìní àwọn yóò fi ipò ńlá náà làwọn yóò fi dá lọ́lá ìyẹn ipò ààrẹ ìlú ìbàdàn. Ní kété tí àwọn olúbàdàn tí wọ́n ti kéde ìgbésẹ̀ wọn síta ìní mọ́gàjí wálé ládọjà ló máa lọ sọ̀rọ̀ síta fáwọn oníròyìn. Ó ní bí ìgbà pé olúbàdàn fẹ́ rí gómìnà ṣèyí mákindé fín ni tó ìfẹ́ tàbùkù ẹ̀. Ó ní pẹ̀lú bí mákindé ṣe jẹ́ ògo olúbàdàn tó tún kó ipa takuntakun ńlá láàrin ọdún mẹ́rin àti oṣù bíi mẹ́sàn-án tó ti fi ṣèjọba, wọn ni ọmọ ṣèyí mákindé ló yẹ kí wọ́n fi ṣe ààrẹ ká fi joyè ààrẹ ìlú ìbàdàn náà nítorí pé òun ni oyè náà tọ́ sí ju ààrẹ mùsùlùmí tó fi oyè náà dá lọ́lá lọ. Gbàrà tí mọ́gàjí wálé ládọjà sọ̀rọ̀ yìí ní ẹgbẹ́ àwọn mọ́gàjí ìlú ìbàdàn máa ti fárígà tí wọ́n fi ọ̀rọ̀ síta. Kódà àwọn ẹgbẹ́ ọmọ ìlú ìbàdàn ìyún Central Council of Ibadan Indigenes CCII tí mọ́gàjí wálé ládọjà sọ̀rọ̀ sí náà wípé ó yẹ kí wọ́n lè gba olúbàdàn nímọ̀ràn ìpè ṣèyí mákindé ni kó fún lóyè náà àti pé ẹgbẹ́ wọn kàn fi ń ṣe pàtí wọ́n fi ń ṣayẹyẹ kiri lásán ni àwọn náà máa ti fún mọ́gàjí wálé ládọjà lésì. Wọn ni àjọṣepọ̀ bàbá àtọmọ ló wà láàrin mákindé àti olúbàdàn, bẹ́ẹ̀ ni olúbàdàn kò kó ìyàn gómìnà ṣèyí mákindé kéré. Wọn ní kí mọ́gàjí wálé ládọjà kó yẹ sọ ọ̀rọ̀ tí yóò dá wàhálà sílẹ̀. Kódà ẹgbẹ́ CCII ní àwọn kò lè dá sí ọ̀rọ̀ olúbàdàn nítorí pé kábíyèsí àtàwọn ìgbìmọ̀ wọn tó ìgbésẹ̀ gbé láàrin ara wọn, kò sì yẹ kí àwọn ẹgbẹ́ lásánlàsàn káwọn máa dá sí ìgbésẹ̀ tí wọ́n bá gbé. Kódà wọ́n jẹ́ kó dímọ̀ pé ojúlówó ọmọ ìlú ìbàdàn kò yẹ ojúlówó ọmọ ìlú ìbàdàn kan kò ní máa sọ̀rọ̀ bí mọ́gàjí wálé ládọjà bó ṣe ń sọ, tí àwọn àtàwọn ẹgbẹ́ mọ́gàjí ilẹ̀ ìbàdàn tí ó sì ti ń kìlọ̀ sọ́kùnrin náà pé kó ṣọ́rẹ́ o nítorí pé olúbàdàn mọ ìdí tó fi fún ààrẹ mùsùlùmí ní ipò ààrẹ ilẹ̀ ìbàdàn àti wípé kò síjà láàrin olúbàdàn àti gómìnà mákindé àti pé gómìnà mákindé àti olúbàdàn ọjọ́ṣepọ̀ bàbá àtọmọ ló wà láàrin wọn tí wọ́n sì mọ rírì ipa tí gómìnà mákindé tó ti kó ní ìlú ìbàdàn àti gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀.